èèyàn lé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. A sì máa kí ara wa pé happy new month nítorí èní ní ọjọ́ kẹrin June 2025. Ẹ kú oṣù tuntun ẹ̀yin mùsùlùmí ṣe tí ń palẹ̀mọ́ fún iléyá. Àjọ máa ṣe ọdún ìláyọ̀ àtàlàfíà ni o. A kí gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí èní ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí a ṣe púpọ̀ ọdún láyé. Gist tá gbọ́ lẹ́nìí òun ni àwọn nǹkan tí bàbá wa tán ni wọ́n fẹ́ ṣe, ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé. Wọ́n ní mẹ́ta nínú àwọn àǹtí wa gbogbo yìí, wọ́n ní wọ́n máa gba àǹfààní tí wọ́n fi ń jẹ́ olórí lọ́wọ́ wọn. Kí ló dé tí bàbá Werinla fẹ́ fi gba àwọn àǹfààní yìí lọ́wọ́ wọn? Wọ́n nítorí bàbá Werinla ò lè kọ̀ wọ́n. Wọ́n ní ṣùgbọ́n tí bàbá Werinla bá ti gba àǹfààní lọ́wọ́ wọn, wọ́n ní wọ́n kàn máa jẹ́ èèyàn bíi tiwa náà ni. Kò sí pé bóyá wọ́n máa lo àwọn àǹfààní níta tí wọ́n bá jáde mọ́. Ẹ̀yin èèyàn lé, nǹkan tá gbọ́ allegedly ni o. Àwa torchlight sí ni. Wọ́n ní bàbá Werinla ní àwọn ò fẹ́ kí wọ́n máa jẹ gbogbo àǹfààní lórúkọ àwọn mọ́ nítorí gbogbo àwọn nǹkan tó ti ṣe nínú ààfin àwọn. Wọ́n ní wọn ò lè máa jẹ́ bí olórí, ṣùgbọ́n wọ́n kàn máa wà lásán náà ni. Tó bá jẹ́ gbogbo nǹkan tí à ń gbọ́ yìí, tó bá jẹ́ pé òótọ́ ni o, ẹ̀yin ará ilé, ẹ mọ̀ pé a máa ń sọ pé allegedly gbogbo nǹkan tá gbọ́. Wọ́n ní ìkan nínú wọn ní òun ò ní kúrò nínú ààfin tòun o. Kò sí nǹkan tí bàbá Werinla lè ṣe. Wọn ò lè lé òun kúrò nínú palace nítorí pé òun nífẹ̀ẹ́ bàbá Werinla gan. Òun dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe nítorí Queen Naomi ni. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé wọ́n ní èèyàn mẹ́ta náà nínú wọn ni kábíyèsí fẹ́ jẹ́ kí wọ́n ṣe tour Europe àti Canada. So wọ́n nítorí wọn support bàbá Werinla, nítorí pé gbogbo àwọn nǹkan tó ti ká mọ́ wọn lọ́wọ́ wípé wọ́n ń ṣe nínú ààfin. Nítorí ẹ ni bàbá Werinla fi ní wọn ní bá wọn lọ ṣe gbogbo àwọn tour tó yẹ kí wọ́n ṣe yìí. Ẹ̀yin èèyàn lé, a gbọ́ wípé àwọn ẹ̀gbọ́n kábíyèsí yèyé mẹ́ta, a gbọ́ wípé wọ́n lọ sí Àkúrẹ́ láti lọ rí màmá Kọ́ìnwá. Wọ́n ní wọ́n lọ tọrọ àforíjì ni o. Wípé kí màmá Kọ́ìnwá kó dáríji àwọn. Wípé àwọn mọ̀ wípé oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ nígbà tí Queen Naomi wà nínú ààfin. Wípé ṣùgbọ́n àwọn ní láti move forward. Wípé nítorí ẹni tí ó bá ti mọ ẹ̀bi ẹlẹ́bi kò kí ń pẹ́ lórí ìkúnlẹ̀. Wípé so kí kábíyèsí foríji àwọn àti Queen Naomi. Wípé torí gbogbo nǹkan tí Queen Naomi rò pé bóyá àwọn ṣe fún àwọn. Wípé àwọn mọ̀ pé inú ń bí Queen Naomi sáwọn. Wípé kí Queen Naomi dáríji àwọn. Kí màmá Queen náà dẹ̀ dáríji àwọn. Kó jẹ́ kí àwọn move forward. Wípé gbogbo ara àti ọwọ́ ni àwọn fi sí ìfẹ́ àwọn àti kábíyèsí. Nítorí àwọn mọ̀ pé ìfẹ́ òtítọ́ òun ni bàbá Werinla wọ́n ní sí Queen Naomi. Wípé kí wọ́n dẹ̀ máa wò ó. Wípé kò sí ìgbà tí bàbá Werinla tí wọn kì í jà fún Queen Naomi. Pé Ọlọ́run Elédùmarè ó máa wà pẹ̀lú àwọn méjèèjì. Pé kí màmá Queen dáríji àwọn. Nǹkan tí a gbọ́ nìyẹn, ẹ̀yin ará ilé. A tún gbọ́ wípé àwọn èèyàn dìde
tí kábíyèsí tí wọ́n rán lọ sí ilé àwọn bàbá queen wa náà. Wọ́n ní kó lọ yọjú sí bàbá queen wa. Ẹ mọ̀ pé daddy Queen Naomi wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n support bàbá Werinla. Wọ́n dẹ̀ máa ń bá Queen Naomi sọ̀rọ̀. So wọ́n ní kábíyèsí gbá àwọn èèyàn kan dìde kan lọ yọjú sí wọn nítorí pé ṣe mọ̀ pé by August ending ni wọ́n máa bẹ̀rẹ̀ sí ṣe gbogbo àwọn ìgbésẹ̀ wọn ní inú ààfin tí wọ́n bá ti parí full moon ritual àwọn. So wọ́n ní pé nítorí pé àwọn àti kábíyèsí wọn jọ gbé pọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó, ẹ̀ẹ̀kọ̀kan ni kábíyèsí máa ń lọ sí Royal Mansion láti lọ rí Queen Naomi. So wọ́n ní láti padà láti lọ yọjú sí wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní ìgbà tí wọ́n ṣe ìgbéyàwó wọn. So wọ́n ní kábíyèsí gbé àwọn èèyàn yìí dìde láti lọ sí ilé àwọn Queen Naomi. Nǹkan tó wá funny jù ni pé wọ́n ní àǹtí wa kan, wọ́n ní bó ṣe gbọ́ nìyẹn. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí da gbogbo palace rú nìyẹn, gbogbo inú mansion ẹ̀. Wọ́n ní gbogbo ẹrù ẹ̀ ló ń dàrú. Wọ́n ní àwọn èèyàn wá ní kí kábíyèsí máa jẹ́ kí wọ́n ṣọ́ arábìnrin yìí o. Wípé torí nǹkan tó sọ nípò máa páyà ara òun tí bàbá Werinla tó bá gba àǹfààní tóun ń lò láti jẹ́ aya wọn, tó bá gbà lọ́wọ́ òun, òun máa páyà ara òun ni. Kí ló le tó báyìí? Nítorí pé wọ́n fẹ́ gba àǹfààní lọ́wọ́ ẹ̀ wá páyà rẹ̀. Ṣé ilé ayé ìṣó le tó báyìí ṣá? Ẹ̀yin aráalé. Obìnrin mi a máa ní òun á páyà ara wọn o, tọkọ ń bá fi òun sílẹ̀ o. Òun á páyà ara wọn o, tọkọ bá á dẹ̀ ṣe. Mo ti rí dáadáa tí obìnrin gbé májèlé jẹ nítorí ọkùnrin lòun ò fẹ́ mọ́. So wọ́n ní kán mójútó pé torí wọn ò mọ nǹkan tí ó lè dá lára o. Wípé torí bó ṣe ń ṣe, wípé gbogbo àwọn ẹrù tó wà nínú ibi tó ń gbé gbogbo ẹ̀ ló ti dàrú, tó da gbogbo ẹrù. Ẹ mọ̀ pé ó fẹ́ sọ bàbá Werinla lẹ́nu ni. Wọ́n ní so wọ́n ní kí àwọn maid tó ń ṣọ́, wọ́n ní kán máa ṣọ́ kiri, kán má fi sílẹ̀. Àwọn èèyàn kan ní bóyá ó ń dẹmọ ni. Wípé ó kàn fẹ́ máa dá àyà já bàbá Werinla ni. Oríṣìíríṣìí là ń gbọ́. Ẹ̀yin èèyàn lé. Ṣé àwọn sísí wa gbogbo ẹ̀, ṣé wọn lè jókòó síbi tí bàbá Werinla fi wọ́n sí ni? Kán dẹ̀ support wọn. Queen Naomi tá ń pariwo yìí, wọn ò ṣẹ̀ṣẹ̀ meet kábíyèsí náà. Ìyálé yín ló jẹ́. Wọ́n ti bímọ fún bàbá Werinla. Àwọn náà ń gbààfin. Gbogbo ìgbà tẹ́ ẹ̀ ń wá àwọn náà ń gbé bẹ̀. So kí wá ló wá le tó yìí tó jẹ́ pé wọ́n lè padà wá sínú ààfin? Kí ló le tó yìí? Àwọn nǹkan tó ń bí bàbá Werinla nínú ni. Pé why tí ìyàwó àwọn ò lè padà wá. Wọ́n ní ṣùgbọ́n bàbá Werinla ló gbà ó. bàǹtàbàǹtà kalẹ̀. Pé wọ́n ní nǹkan táwọn ṣe. Nítorí pé kábíyèsí nǹkan táwọn fẹ́ ṣe yẹn làwọn máa ṣe. Kò nínú sẹ́ni àwọn tó tó lè máa yí tẹ̀lé wọn lọ sí ìpinnu àwọn padà. ibi tán fẹ́ lọ. Àwọn ò fẹ́ Wọ́n ní kí àwọn èèyàn Astana máa rí àwọn delegate tàbí nǹkan tán fẹ́ lọ. pẹ̀lú Wọ́n náà àwọn yorúkọ wọn mẹ́ta kúrò. yìí. Wọ́n náà Wípé wá gbé irọ́ wọ́n ní bàtàbàtà àǹfààní kalẹ̀ pé kábíyèsí àti Queen láti Naomi jẹ aya àwọn wọn náà mọ́. ṣokùnfà nǹkan burúkú tó ṣẹlẹ̀ Wọ́n á sáwọn. wà nù palace bí aya Kábíyèsí ti mọ̀ pé o ò ṣùgbọ́n tó bá lè ti lọ gba bẹ̀ àǹfààní lọ́wọ́ torí wọn, tó bá lọ ó máa kò búga sí ni. nǹkan tí Ó máa wọ́n lè lọ ṣe mọ́. búga ni. Wọ́n ti mọ Nǹkan irú tí èèyàn a tó gbọ́ jẹ́. nìyẹn. Ó yẹ Ẹ̀yin kẹ́yìn ará ara ilé ilé ti mẹ́ni tí mò ń tí bá mo wí. ní kí n wá torchlight. Wọ́n ti mọ irú èèyàn tó jẹ́. Ọlọ́run Àwọn nǹkan Elédùmarè á jẹ́ kí bàbá Werinla kó pẹ́ lórí ìtẹ́ yìí kọrin kéṣe. Ìfẹ́ tán ní sí Queen Naomi kò ní dàrú, kò ní bàjẹ́. Bí wọ́n ṣe nífẹ̀ẹ́ Queen Naomi tí wọ́n tọ́jú Queen Naomi, Ọlọ́run á máa bá wa gbọ́wọ́ wọn sókè. Gbogbo nǹkan tó bá ń dáwọ́lé báyìí á máa yọrí sí rere ni.
Inú mi máa ń dùn sí bàbá wẹrẹ ńlá nítorí pé aláàánú ni wọ́n. Oríṣiríṣi nǹkan ni wọ́n ti gbé ṣe fún àwọn ará ìlú wọn, fún àwọn ọmọ Nàìjíríà, fún àwọn ọkùnrin, fún àwọn obìnrin, fún àwọn ọ̀dọ́. Gbogbo ilé iṣẹ́ tí wọ́n ń kọ́ kiri nítorí àwọn ọ̀dọ́ ni láti jẹ́ pé kí wọ́n ní iṣẹ́ lọ́wọ́, kí wọ́n kàn máa rìn kiri. Ẹ mọ̀ pé iṣẹ́ lògùn ìṣẹ́. Bí wọ́n ṣe sọ wọ́n ní ká múra síṣẹ́ ká lè dẹni gíga. Ìtorí ẹ ni bàbá wẹrẹ ńlá fi ń ṣe gbogbo àwọn ojúṣe tí wọ́n ń ṣe yìí láti fi ran àwọn ọ̀dọ́ lọ́wọ́. Recently la tún gbọ́ pé wọ́n tún dá àwọn iṣẹ́ kan sílẹ̀ ní Èkó, ìyẹn Ọ̀jájá mall. And Ọ̀jájá mall yìí ó ní a lot of departments. Wọ́n ń tẹran, wọ́n ń ta provision, wọ́n ń ta oúnjẹ tí èèyàn lè jẹ, gàárì ni o, ẹ̀wà ni o, gbogbo oúnjẹ pátápátá náà ń tà. Wọ́n ń ta electronics ńbẹ̀. Gbogbo nǹkan tí èèyàn ń wá lọ sí supermarket pátápátá ló wà ńbẹ̀. Ẹ mọ iye èèyàn tí bàbá wẹrẹ ńlá máa gbà sí ibi iṣẹ́ yìí tí wọ́n máa bọ́, tó máa san sálárì wọn. Ẹ mọ iye èèyàn tó máa gbà síbẹ̀. Wọ́n ń ṣe gudugudu méje, yàyà mẹ́fà. Ìtorí ẹ̀ la fi ń gbé sàdánkátà fún wọn. Ọlọ́run á jẹ́ kí wọ́n pẹ́ fún wa o ní agbára Ọlọ́run. Ìgbà wọn, àsìkò wọn á tù wá lára. Wọ́n á gbó, wọ́n á tó ní agbára Ọlọ́run. Queen Naomi, mo bá yín yọ̀ o. Wọ́n ní by August wọ́n máa gba gbogbo àṣẹ láti jẹ́ queen bàbá wa padà. Àwọn náà máa ṣe gbogbo àtìlẹ́rì kábíyèsí. Wọ́n fẹ́ travel ni o. Àwọn tí wọ́n bá fẹ́ tẹ̀lé bàbá wẹrẹ ńlá wọ́n lè lọ. Ṣùgbọ́n tí wọ́n bá fẹ́ tẹ̀lé bàbá wẹrẹ ńlá, àwọn náà máa mú èèyàn tó máa tẹ̀lé bàbá wẹrẹ ńlá. Lẹ́yìn èyí, a tún gbọ́ wípé àwọn kan nínú àwọn sisi wa gbogbo yìí wọ́n sọ́pọ̀tì bàbá wẹrẹ ńlá àti ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé. Wọ́n ní ìkan nínú wọn ní òun ò lè bọ́kọ òun jà nítorí pé àtìgbà tó ń ti bọ́kọ òun jà kí ló ń gain, kí ni kókó. Òun kàn án ọ̀tá ara òun ni, kàn fi òun sílẹ̀, kàn má kó òun sí wàhálà. That is true. That is true. Ẹ mọ̀ pé ẹni tó bá tẹ̀lé kábíyèsí tó sọ́pọ̀tì kábíyèsí ni kábíyèsí máa sọ́pọ̀tì. Even gan àwọn ẹ̀gbọ́n kábíyèsí gan wọ́n ti mọ̀. Torí ẹ̀ làwọn náà fi sọ́pọ̀tì bàbá wẹrẹ ńlá. So Olúwa, ó dúró ti Queen Naomi o. Ó dúró ti Queen Naomi nítorí pé ọmọ Ọlọ́run ni wọ́n. Ọlọ́run ò dẹ̀ fi wọ́n sílẹ̀ nígbà kankan. Àdúrà ń gbà. Àdúrà ó ń gbà. Àdúrà Queen Naomi gbà ni. Ẹ̀dẹ̀ rí ọwọ́ tí bàbá wẹrẹ ńlá ń gbé. Ọwọ́ agbára ni. Ìfẹ́ tí wọ́n ní sí Queen Naomi ni wọ́n nífẹ̀ẹ́ Queen Naomi gan-an. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Gbogbo etí tó ń gbọ́ mi, mo dúpẹ́ lọ́wọ́ yín o. Bí mo ṣe máa ń sọ, alẹ́ jì ní gbogbo àwọn nǹkan tá à ń torchlight sí. Bàbá wẹrẹ ńlá gbé inú ààfin. Mo dúpẹ́ lọ́wọ́ yín fún àdúrótì yín ní orí channel yìí. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share gbogbo àwọn videos wa. Gbogbo ẹ̀ lárí Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè. Ẹ ní tọrọ jẹ, ẹ ní tọrọ mu. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Orúkọ mi ni Máṣọ́lá kò yí padà. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tí ẹ bá ti subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè òkè ni ọlá yín á máa lọ. Ẹ má gbàgbé prize giveaway ó ń bọ̀ ní July 15. A bá wa láyé àtàlàáfíà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers, gbogbo yín mo kí. Ẹ̀yin tẹ́ ẹ ti subscribe, kí lẹ̀ ń dúró ṣe? Ẹ subscribe sí channel yìí kẹ̀dẹ̀ máa gbádùn free gist. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó yẹ pé ẹ ń fi àdúrà ran Queen Naomi lọ́wọ́. Ẹ máa bá mi gbàdúrà fún wọn. Ọlọ́run á gbàdúrà gbogbo wa o. Gbogbo nǹkan tá a bá ń béèrè lọ́wọ́ Ọlọ́run á jẹ́ ìtẹ́wọ́gbà o. Ẹ̀yin Mùsùlùmí ẹ kú ìpalẹ̀mọ́ ọdún iléyá o. A bá wa láyọ̀ àtàlàáfíà. God bless you all. Share, like and subscribe.
Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Love you all. Mashola Gist TV, love you all.